Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ́yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24. Iléeṣẹ́ ìfọpo Dangote ti kéde iye owó tó ń ta epo pẹtiró fún àwọn oníbàárà rẹ̀. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ náà fi léde sórí ayélujára, ó ní àpò 10 náírà ni àwọn ń tà jálẹ̀ fún àwọn táǹkà epo tí òun sì ń tà fún ọkọ̀ ojú omi ní àpò 10 múrí méjì. Ọ̀rọ̀ yìí ló jáde síta lẹ́yìn ọ̀rọ̀ kan tí àwọn ẹgbẹ́ alágbàtà epo pẹtiró lórílẹ̀‐èdè Nàìjíríà Ipman àti Petran sọ pé gbígbé epo wọlé láti òkè òkun kò gbé owó lórí tó ti Dangote. Àwọn alágbàtà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe, wọ́n ní àwọn ń ra epo pẹtiró láti òkè òkun ní owó tí kò ga jara lọ. Nígbà tí yóò fèsì padà, iléeṣẹ́ ìfọpo Dangote nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Anthony gbé síta sórí ayélujára ṣàlàyé pé àwọn epo tí kò kójú òṣùwọ̀n nìkan ni wọ́n ń tà fún àwọn alágbàtà ní owó kékeré. Anthony ní gbogbo ìlànà NNPC tí wọ́n gbé kalẹ̀ ni àwọn ń tẹ̀lé, tí àwọn sì tún mú àdínkù bá iye owó epo náà. Àwọn ẹgbẹ́ méjèèjì yìí ní àwọn ń ra epo òkè òkun yàtọ̀ sí iye tí Dangote ń tà á. Tí ẹnikẹ́ni bá sọ pé àwọn ń ra epo ní owó kékeré ju ohun tí òun ń tà lọ, epo tí kò dáa rárá ni wọ́n ń gbé wọlé fún àwọn aráàlú, tí wọn kò sì ro àkóbá tó lè ṣe fún ìlera àwọn aráàlú àti sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn. Ó ṣeni láàánú pé orílẹ̀-èdè Nàìjíríà kò ní ẹ̀rọ tó ń ṣe ìwádìí epo láti mọ èyí tó dáa tí wọ́n bá ń gbé wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú ìgbàgbọ́ rere àti ìfẹ́ tí a ní sí orílẹ̀-èdè Nàìjíríà, à ń ta epo wa ní owó tó yẹ láì wo iye owó ilẹ̀ òkèèrè tí a fi ń ra àwọn èlò epo pẹtiró yìí. A ó tẹ̀síwájú láti ta epo tó dára tí a sì rọ àwọn aráàlú láti yàgò fún àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn èèyàn kan ń gbé kiri. A ní rí jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì jígí alára. Ó dàbọ̀.